Hello. Ẹyẹ èèyàn mi, kì í ṣe kékeré o. Wọ́n máa ń dára ní ààfin kábíyèsí yẹn. Gbogbo wọ́n kàn fi oríṣiríṣi nǹkan tó fi ń dán kábíyèsí wò bẹ́ẹ̀. Eléyìí mà lágbára o, ṣé kìí ṣe pé nǹkan mi ayé ẹgbà wá, nǹkan mi ti wọ̀. Kábíyèsí, kí ló dé? Nǹkan mi, àwọn èèyàn máa pè é ní nǹkan mi o, wọ́n ti ń pè é ní nǹkan mi, ó ní bó ṣe jẹ́ o. Eléyìí lágbára o. Wọ́n ní nǹkan tó ń gbẹ́kẹ̀lé nínú ààfin tógún àwọn àti kábíyèsí gbogbo tógún náà fi ń bá kábíyèsí lò. Ó tiẹ̀ ti wá ká màmá sí i. Níṣe légungun wọn túbọ̀ ń le sí nínú òògùn ṣíṣe. Níṣe ló túbọ̀ ń le sí nínú kó máa pawọ́dà. Lóríṣiríṣi àlùpàídà tó ń bá kábíyèsí ń pa owó dà, wọ́n ṣe ń pa ojú dà náà, ń pa ẹnu dà náà, ń pa gbogbo ara dà. Ìtàn bẹ̀rẹ̀ tán ṣe ń sìn, wọ́n ń pe ègèdè àtọ̀fọ̀ fún kábíyèsí. Ọlọ́run ló máa gba kábíyèsí, ọlọ́run ló máa yọ, ọlọ́run ló máa gbà ọ́, ọlọ́run ló máa ṣẹ́gun fún òun àti Naomi. Ṣùgbọ́n ní ibi mo ṣe ń sọ, kò sí nǹkan tó máa ṣe fún Naomi tó máa pa lára. Torí kábíyèsí náà fèsì sìn, tí wọ́n sì mọ̀ pé gbogbo ìtàn ṣe fún Naomi ìtúbá ń tẹ̀ ní òfò ọjọ́ kejì ọjà. Àwọn ogun ọ̀run ti dé sínú ààfin yẹn fún Naomi. Bẹ́ẹ̀ ni. Kí Naomi bẹ̀rẹ̀ kó gbáradì gidi gan lónìí rẹpẹtẹ, àwọn náà máa lọ fún ẹ. Naomi, sórí gbogbo àwọn túláàsì tí kábíyèsí kó jọ sínú ààfin lágbára ẹ̀jẹ̀ Jésù, ọlọ́run máa dáná lé gbogbo wọn lórí ní kọ̀ọ̀kan. Ó máa jàjà ṣẹ́gun, ó tiẹ̀ ti ṣẹ́gun wà táwọn ọmọ ẹ̀ lágbára Kristi. Nítorí pé Bíbélì sọ pé kò sí ohun ìjà olóró kan tó lè ṣe sí wa tó máa pa á lára nínú àwọn tó máa ń pe Ọlọ́run. Wọ́n pe Jésù. Lágbára Kristi, back to sender. Gbogbo nǹkan tó bá rán wá lórúkọ Jésù sí àwọn ọmọ ẹ̀, back to sender. No mercy, that is no mercy. Agbára no mercy. Bẹ́ẹ̀ ni. Kí ló ń jẹ́? Wọ́n ṣe máa ń pe irú àdúrà yìí. Àwọn CAC, wọ́n ní àdúrà ọ̀dájú, òun ló máa gbà ń sìn. Naomi, àdúrà ọ̀dájú. Ó súnra kì kó máa gba àdúrà ọ̀dájú. Ẹni tó bá tún bí dànù wọn, kó tún wá pè é pé jọ wá bá wa gbàdúrà. Efele. Yes, ẹlẹ́yà wọn kù sí dẹ̀dẹ̀ torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n bá ní kí ló lóun jẹ́, wọ́n ní olè tíìkì. Kí náà ń pè? Ṣé Tóbi kọ́ nìyẹn? Ìyá oníbejì àtọwọ́dá. Wọ́n lé wọn, wọ́n ní wọn lè lọ. Wọ́n sì sọ pé láì kò sí nǹkan tó máa lé wọn kúrò. Nǹkan tó máa lé wọn. Ṣáwọn náà dá Ọlọ́run ni? Àbáwọn náà dá ìwọ? Àbí àwọn náà dá wọ́n dá àtòkè àti ilẹ̀? Kí làwọn lè dá? Kí làwọn lè dá ṣe? Tírú Tóbi lọ́ba, àwọn tó ti ṣe nǹkan burúkú lọ́jọ́ ayé wọn, wọ́n lọ gbé ọmọ oríṣiríṣi ọmọ wá fún kábíyèsí. Bẹ́ẹ̀ ni nǹkan tó ń bá kábíyèsí fà ní ẹ̀ tó ń bá lò tógún náà fi ń bá kábíyèsí lò. Tí kábíyèsí lérò pé òun fẹ́ ìyàwó òfegè ni wọ́n. Atẹ́gùn fún ọjọ́ kejì ọjà ni wọ́n. Wọ́n ní kíní ló ń gbé o. Lẹ́kí ó rà gbé Lẹ́kí máa ń ṣọ̀nà sí ilé lọ. Wọ́n yẹn ń pàṣẹ gidi gan ni. Wọ́n yẹn ń pàṣẹ gidi gan fún kábíyèsí. Tógún ní. Ìtọ́ máa fi sẹ́nu láàárọ̀, ìtọ́ máa fi sí lọ́sàn-án, tó máa fi gbogbo wọn pátá. Gbogbo ní bàbá ìyá aláwo tó ń pọ̀fọ̀ tó ń gbègèdè sí kábíyèsí. Àmọ́ nǹkan tí kábíyèsí ń fi wọ́n ṣe. Ṣùgbọ́n kó ṣáà máa fọwọ́ kan Naomi àtàwọn ọmọ ẹ̀. That is my own. Ṣé mo? Olúwa ìyè, dìde nínú àánú, dìde tógún, kó dìde tìjà. Kó dìde nínú agbára rẹ̀ kó wá ṣèrànwọ́ fún Naomi ní nǹkan tá à ń gbọ́ ní internet space. Wọ́n ní ìyá ìbejì àtọwọ́dá pé ṣe ló pe kábíyèsí nínú fóònù pé kábíyèsí o, mo fẹ́ kí ṣe ìkìlọ̀ kan o. Ṣé rí irun Tádéníkáwò yẹn? Ẹ bẹ̀rẹ̀ sí ní lọ gẹ̀. Wọ́n ní kẹ́ lọ gẹ̀ o. Òun ò gbọ́dọ̀ wá sáàfin kóun yìí máa bá irun Tádéníkáwò yẹn lórí ẹ̀. Ó tọ́lá ni.
ṣé ó jábọ́ ni? Ó tọ́lá ni, kò jábọ́ rárá. Ó tọ́lá téèyàn gbójú gbóyà. Ọmọ tán ti bí kẹ tó lálàá láti tàràkà ran ọmọ wọ sínú ààfin. Wọ́n wà níbi tán ti ń rìnrìn kurìn, tán ti ń fi ọkùnrin ba yí ara wọn jẹ́ níbikíbi tán wà. Kán tó wá rán ọmọ wá sáàfin, yes na, ó ní nǹkan tó ń bá wá sáàfin. Kábíyèsí, ìwọ ló mọ̀ nǹkan tó ń fi wọ́n ṣe. Ná bá ní Tóbi o, pé kábíyèsí ìyá tètè mọ bó ṣe máa gẹ irun kíní wọn gbọdọ̀ gẹ irun Tadéníkáwò. Kì í ṣe pé kóun wá sáàfin yẹn, kóun wá bá irun lórí Tadéníkáwò torí kí ni kábíyèsí ń fi irun Tadéníkáwò ṣe? Ṣé kò sí ìyá tó máa gẹ irun ní nǹkan tá a gbọ́ o? Jésù Olúwa wa, àmín. Ná bá ní kábíyèsí o, wọ́n ní Tóbi tó wá sọ, ó tún fọba lé pé kábíyèsí o, kò má sọ fún ìyàwó ẹ̀ Naomi o. Má sọ fún, torí tó bá sọ fún sí kò ní gbà kó gẹrun ọmọ yẹn. Pé má sọ fún ẹnikẹ́ni kan déédéé, ìwọ ló lọ́mọ ẹ̀. Kábíyèsí, ìwọ ló lọ́mọ ẹ̀, mú ọmọ yẹn lọ sí ọ̀dọ̀ bàbá gbọdọ̀ gẹrun fún. Tí Naomi bá sọ̀rọ̀ kò sọ pé ṣe bí ìwọ ló lọ́mọ ẹ̀. Àṣẹ tó bá pa ló lè ṣe. Nǹkan bẹ́ẹ̀ o, nǹkan bẹ́ẹ̀. Kábíyèsí, ẹ kú ewu, ẹ kú, I don't know nǹkan tí mo fẹ́ fi qualify kábíyèsí. Ẹ lè kó àwọn mọ́ra ní ààfin, ẹ kó àwọn mọ́ra. Lọ́rọ̀ kan tí mò ń sọ, my brothers and sisters. Wọ́n ní ṣe ni Tóbi lọ́ba wá sọ pé o, má sọ fún Naomi o, torí tó wá sọ fún ìyàwó ẹ̀ kò ní gbà lọ gẹrun ọmọ yẹn. Kó wá sí palace kó wá sọ pé ìwọ ló gẹ̀. Tí Naomi bá sọ̀rọ̀ kó sọ pé kó shut up. Ìwọ ló lọ́mọ ẹ̀. Kò sí anybody tó lè bẹ yí rẹ̀ wò kọ́ àṣẹ tó bá pa. Pé kábíyèsí ṣe bẹ́ẹ̀ o. Meanwhile, wọ́n ní àṣẹ tí ń sọ fún kábíyèsí. Ọlọ́run ló mọ ọjọ́ tó ti ń sọ fún kábíyèsí pé kó lọ gẹrun ọmọ ẹ̀ kó lọ. Wọ́n ní bí sí àkàn aríran tó tún wá sáàfin. Lénìí yìí láṣìírí yẹn tú. Pé kábíyèsí, nǹkan tóun ṣe wá ni pé irun Tadéníkáwò tó bá fọwọ́ kàn kó gbàgbé pé o ti ní àrólé rí. Pé wọ́n ti kìlọ̀ fún ẹ tipẹ́ pé wọ́n ní kẹ́ má gẹrun ọmọ yẹn. Irun ọmọ yẹn pé ó ní bó ṣe jẹ́ o. Ẹ má gẹ ní kékeré, ẹ má gẹ ní rèwèrè torí irun ọmọ yẹn ó ní bó ṣe jẹ́. Ó ní wọ́n ti sọ fún kábíyèsí láti ilẹ̀. Torí ẹ̀ ní irun ọmọ yẹn ṣe o. Pé tó ṣe wà bẹ́ẹ̀, pé tó bá tó àsìkò, wọ́n á sọ àsìkò tí wọ́n máa gẹrun ọmọ yẹn. Ó ní irun Tadéníkáwò yìí ṣe wà ní dáadáa. Ó ṣe wá jẹ́ ta ni mo ti fẹ́ fi qualify. Ó wá jẹ́ Tóbi. Tó bá tẹ̀ jẹ́ pé àwọn èèyàn tó tiẹ̀ ní lárí tó tiẹ̀ gbádùn. Àwọn ìyàwó gidi ló wà lọ́dọ̀ ọkọ tó mọ̀ pé yes àwọn ìyàwó gidi lè. Kí ni tiẹ̀? Bó tiẹ̀ jẹ́ ìyàwó gidi, kí ni tiẹ̀ láti máa wo ago aláago kó máa wo ẹni ọmọ ọlọ́mọ òbó bí tiẹ̀? Àwọn ìbejì àtọwọ́dá tó gbé wá kò tíì lọ ríran rí wọn. Kò tíì lọ mọ bóyá àwọn ọmọ yẹn ṣe fẹ́ ṣe ìgbésí ayé wọn. Ọmọ ọlọ́mọ ló lọ ń wò tó fi àwọn ọmọ tiẹ̀ lẹ̀. Ẹni àbíyamọ kábíyamọ nílé ayé yìí tó sọ pé òun fẹ́ fi tiẹ̀ lẹ̀ tó fẹ́ lọ máa gbọ́ tó fẹ́ máa fi ọmọ ọlọ́mọ tó máa fi jẹ òbí ẹ̀ níyà. Òun ò ní jèrè tiẹ̀ ni. Kò sígbà tó máa fi jèrè tiẹ̀. Ó máa lose tiẹ̀. Tó bá sọ pé o fẹ́ ranjú mọ́ ọmọ ọlọ́mọ, àwọn ogun ọ̀run á ranjú mọ́ wọn tiẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n bá ní kí ni ti Tóbi lọ́ba? Kí ni tiẹ̀ láti máa sọ fún kábíyèsí pé kó lọ gẹrun ọmọ ẹ̀? Ṣé irun ọmọ yẹn disturb ẹ̀? Ó disturb ẹ̀. Àwọn ogun ọ̀run wọn ò ní jẹ́ kí gbogbo wọn gbádùn bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tó sọ pé òun máa fi position ẹ̀ lẹ̀ pé tẹni ẹlẹ́ni tí Naomi àti tàwọn ọmọ ẹ̀ ló fẹ́ máa gbọ́ lágbára ẹ̀jẹ̀ Jésù. Wọ́n máa ṣubú dànù ni. Tó ògo bá ń jẹ́ ti Jésù Kristi lókè. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n fi tó wa létí tó lábíyamọ gidi ni wá. Ẹ̀yin abiyamọ gidi, ẹ̀yin abiyamọ tó jẹ́ pé Ọlọ́run ọba tó máa bá wo ọmọ wa láwòye, tá máa jèrè ọmọ. Kì í ṣe àwọn òṣòro ǹgà tó fi ti wọ́n lẹ̀ tó ń ranjú mọ́ ọmọ ọlọ́mọ. Lágbára ẹ̀jẹ̀ Jésù, ọba Ọlọ́run á dájú lórí wa. Ẹ̀yin èèyàn wa.
I cover Naomi and the children with the blood of Jesus. Gbogbo ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ Naomi, we cover all of you with all your children with the blood of Jesus. And the children's children, generation to generation, ààbò Ọlọ́run á dájú lórí gbogbo wa. Ikú ò ní jí wa pa, àrùn ní sọ wá lọ́jọ́, ààbò Ọlọ́run á dájú lórí wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa la gbàdúrà. Amen. Amen. In Jesus' name. Bye. Ẹ ṣé gan. Ẹ bá share, ẹ bá like, kéde bá wa subscribe. Ẹ fi tó kù sí comment section. Ẹ̀yin èèyàn mi tó sẹ́lẹ̀ kẹjọ. God will bless you all. Amen.